tún máa gba táàsì lé wa lórí. ẹ jẹ́ á wake up, ẹ jẹ́ á wake up. Èyí tá a ti gba ẹ̀sìn débi pé ní àfi rẹ́ra wa jẹ, àfi lọ ẹ fi ń fẹ́ kó wa sẹ́yìn. Àwọn ọmọ táǹbọ̀ yìí ò lè gbà, wọn ò lè gbà, ojú ti là. Àwọn kan ò wá lè kó ọ̀rẹ́ bọ́ mọ́wọ́ kan mọ́ ní àwa la ni èmi mo fẹ́ gba ìsìláàmù wọlé. Irọ́ ni. Ẹ wo inú ọ̀rọ̀ mi tí mo sọ, àwọn Haúsá náà ti dìde sọ̀rọ̀ yẹn. Ṣẹ́yìn náà rí báyìí nìsín, ẹni bá gba Haúsá tàbí tó bá ní èèyàn tí ó translate ẹ̀ fún kó translate ẹ̀, kán mọ́ bá nírọ́ ni mò ń pa. Ṣẹ́yìn náà rí báyìí nìsín, wọ́n ní amnesty kankan, ẹni tó kódà wọ́n ní kódà àwọn ẹni tán gbé oògùn olóró wọ́n lè wà nínú àwọn ẹni tí wọ́n jù sílẹ̀. So ṣe rí i pé kinní yẹn òfin ni nínú àwọn ìjọba. Lọ́ọ̀yà kan ni wọ́n ń bi léèrè yẹn pé why tán fi sọ sílẹ̀ tó sì jẹ́ pé pààyàn ni. Àwọn náà wọ́n sì tún bi wọ́n léèrè tán bá fẹ́ mú ní dandan why tán fi fà wọn Boko Haram sílẹ̀ àti bandits àti àwọn ẹni tán láwọn fẹ́ jà fún ìlú tí táwọn èèyàn kú lọ́rọ̀ ìpẹtẹ nípa ọ̀rọ̀ wọn. Ó yẹ kán bi wọ́n léèrè yẹn. So ṣe rí i pé ìjà ẹ má jẹ́ á bá ìjọba jà púpọ̀ tayọ àwa ní ká dìfẹ́ǹdì ara wa. Ó pé ó yá ẹni ṣìkà yóò jáde bẹ́ẹ̀ fi sẹ́wọ̀n. Ìmí wà gan wọn ò ní gba kọ́bọ̀. Òfin ló gbé jáde yẹn. Òfin yẹn sì ní a tún ní lọ́ọ̀ lórí ipe lẹ́yìn bá ṣe báyìí o tírú ẹ̀ bá ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ kó mọ̀ pé òun ò tiẹ̀ tún kò róore ọ̀fẹ́ gbà mọ́. Ó láwọn ẹni tán máa wọ́n lórí tí wọ́n fi èèyàn tí wọ́n dà á lẹ́ẹ̀lẹ́ yìí. Ó láwọn ẹni tán máa wọ́ọ̀nù wọn gidi gan. Kódà ẹlòmíì yóò padà lọ síbi iṣẹ́ ẹ̀ tí wọ́n máa fi wọ́ọ̀nù ẹ̀ tó bá tá oore ọ̀fẹ́ bá wà nínú iṣẹ́ yẹn tó iṣẹ́ yẹn àyè ẹ̀ bá sì sílẹ̀ ó lè padà. Kínní yẹn wà nínú ìjọba. Ní báwa bá ń sọ̀rọ̀ àwa torí nẹ́ẹ̀tì ó yàtọ̀ sí ti inú ilé. Máa ní ẹ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe dá nílé adájọ́. Bẹ́ẹ̀ sì ojú tẹ́yìn fi ń wo ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ kọ́ náà ṣe bá wa wò nílé adájọ́. Ó yẹ ìwòran. Àwọn Haúsá náà ti gbé kinní yẹn. Wọ́n ti gbé. So torí bẹ́ẹ̀ àwọn ọmọ gbogbo wa ní àti Yíbò àti Haúsá àti Yorùbá séèfù lọ́wọ́ ara wa. Sì séèfù lọ́wọ́ ìjọba. Àwọn ló yẹ kán máa séèfù wa, wọn ò gbìjà wa. Ibi tó yẹ kán ti gbàgbìjà wa ni àwọn ẹni wọ́n bá ti dájọ́ ọkú fún. Kò yẹ kán tó máa sọ pé lẹ́yìn ìgbà tó bá ṣẹ̀wọ̀n ọdún 10 nìkan ṣẹ̀ṣẹ̀ tó áǹgì rẹ̀. Wọ́n mọ̀ pé yóò gba oore ọ̀fẹ́ níwájú. Ẹ ti understand? Wọ́n mọ̀ pé yóò gba oore ọ̀fẹ́ níwájú. Èèyàn pààyàn, ó pààyàn lójúkorojú tí ò ṣẹ̀. Èèyàn lùyàn pa lójúkorojú ṣùgbọ́n ẹni tó gbé pa ńlá ẹlù pa lójú títì. Ẹni tó rẹ́ẹ̀pù ẹ fi sẹ́wọ̀n gbére. Kí nìyẹn mean? Ẹ fi ẹni tó rẹ́ẹ̀pù ẹ fi sí ẹ̀wọ̀n 14 years. Ẹni tó wá fi ọ̀bẹ pààyàn 5 years ó wá rórí ọ̀fẹ́ gbà. Ẹ jẹ́ á máa wo bí wọ́n ṣe ti bàbá Àjẹsà. Yes! Torí kíní ẹ jẹ́ ká wò dáadáa. Ká tún wá darí sórí àwọn àáfàá òṣàfáà tí wọ́n ń bára wọn fà tó rẹ́nìkan ti pè mí lórí ọ̀rọ̀ n tó ṣẹlẹ̀ láàrin ọba tí ń bá oníṣẹ̀ṣe jà. Mo lélẹ́yìn àlùwàlá ológbò ni àti kẹranjẹ ní ń wá. Kò jà fún ìsìláàmù rárá. Ẹ má jẹ́ ká tanra wa. Tí ẹni yìí bá jà tó sì tún jẹ́ ọba tó bá jà fún ìsìláàmù lóòótọ́ àti lódodo, ẹ dákun ẹ jẹ́ kí kinní yìí ó yíká. Tí ẹni bá jà fún ìsìláàmù lóòótọ́, gbogbo ilẹ̀ Yorùbá ìsìláàmù ẹ jọ jókòó ọ̀rọ̀. Wá
iṣẹ́ rẹ̀ dẹ̀ kọ́, ọba kọ́ ló níṣẹ́ yìí, ọba kọ́ ló níṣẹ́ yìí rárá, ẹni tán bá pè lọ́ba òun kọ́ ló níṣẹ́ yìí, torí àwọn bàbá tó bá lórí oyè tó jẹ́ ọba tán jẹ́ mùsùlùmí tó tiẹ̀ jẹ́ pé abúlé wọn jẹ́ rí ọba kìrìsìtẹ́nì níbẹ̀, mùsùlùmí ni ń bẹ nílẹ̀ Yorùbá wa ìlàbẹ̀kúta. wọ́n á fa ọ̀rọ̀ yìí lé olórí tó bá jẹ́ olórí nínú ìjọ ìsìláàmù kí náà fi dá rọ́bítà sílẹ̀ sí. lágbájá báyìí o a fẹ́ bàjá o, oníṣẹ̀ṣe ni o, ọba ni o, a dẹ̀ fẹ́ bàjá o, rọ́bítà ó sọ fún ọ n tó bá wà níbẹ̀ pé ẹ ṣe lè bàjá só ní kó o mọ́ṣẹ̀sìn ẹni. ń táwọn mùnáfìkì yóò fẹ́ gbọ́ nìyẹn o, tán ìgbé odidi ọba dìde pé kó lọ máa sọ̀rọ̀, ó sì ti di wàhálà sí lọ́rùn. ṣé oníṣẹ̀ṣe ṣẹlẹ́bọ ní kó o mọ̀ ṣe ẹ̀sìn rẹ? ṣẹlẹ́bọ yìí tó jọba, ṣé mọ́sálásí ò sí láàfin rẹ̀? ó ṣe kọ́kọ́ wó mọ́sálásí yẹn ná, kó o wó ṣọ́ọ̀ṣì tó wà ńbẹ̀, kákúkú mọ̀ pé ṣẹ̀ṣe ló ń ṣe. ó di méjì, wọ́n bi ọ́ léèrè yẹn o, torí ńgbà wọ́n fẹ́ gbé ṣẹ̀ríà wọ ilẹ̀ Yorùbá, kọ́lọ́n bá mi ṣe dáadáa fún bàbá wa Ádámọ̀ àlì lórí àwọn ọpọlọnu ọ̀nà bàbá ọ̀nà, bàbá yẹn fi orí pípé àti làákàyè àti hikma ó fi gbé ẹ̀sìn ìsìláàmù dìde ńlẹ̀ Yorùbá. lóòótọ́ Málì lè gbé wá o, ṣùgbọ́n àwọn náà wá lo ọpọlọ tí Yorùbá wọn lò ó títí tí gbogbo ẹ̀ fi ṣe é ṣe, títí àwọn tiwa nínú ara wa náà ni wọ́n ń sọ pé Ọlọ́run bá wa dáná paná ẹ̀dẹ́bọ níbo. wọ́n tún fi ṣeré, wọ́n fi ṣàwò, kódà wọ́n ń bára wọn ṣe, wọ́n ń bára wọn jẹ, ṣe báwa yìí náà bá wọn bẹ, àwa náà ìsọmọdé náà. wọn ò jìjà arú eléyìí. àwọn lọ́balọ́ba míì gan wọ́n tún gba ẹ̀sìn ìsìláàmù bẹ́ẹ̀, lọ́balọ́ba míì gba ẹ̀sìn kìrìsìtẹ́nì bẹ́ẹ̀, lọ́balọ́ba míì lòun ò jù sílẹ̀, ọ̀run ò sì ti torí ẹ̀ ya bọ́lẹ̀. bẹ́ẹ̀ ni wọn ò sì pé lẹ́jọ́, Mọ́kà sì wà kó tó di pé irú àwa yìí wá. wọn ò lọ rojọ́ àwọn ọba tí ò gba ẹ̀sìn ìsìláàmù, ò lọ rò ó ní Mọ́kà wípé mo fẹ́ dojúkọ ni òun sì ló gbóǹtarì. ṣé ńgbà tó bá dojúkọ, tó bá jábúrò ìyá mi, ṣé ní dojúkọ kí wá nítorí ẹ̀sìn ìmọ̀ wù ọ́ ràn kó kógun ja ọmọ ìyá mi? rárá o. ṣé nílùú wọn yẹn ṣé kò sí ẹlẹ́bọ ńbẹ̀? ṣé bígi ewé kan ni àfa Abdulhakeem mú dání tó ní ìka Fatima náà ń pè àti Saudi náà ti mú wá? ṣé báwa náà léwé àtegbò? abẹ́rẹ́ ṣáwọn ni ká máa pawó wa fún, àwọn ò fẹ́ san táàsì fún wa, àwa ni ká máa fowó wa lọ rajà lọ́hùn kán tó máa gba táàsì lé wa lórí. ẹ jẹ́ á wake up, ẹ jẹ́ á wake up. èyí tá a ti gba ẹ̀sìn débi pé ní àfirẹ́ra wa jẹ, àfi lọ ẹ fi ń fẹ́ kó wa sẹ́yìn. àwọn ọmọ tá ń bọ̀ yìí ò lè gbà, wọn ò lè gbà, ojú ti là. àwọn kan ò wá lè kó ọ̀rẹ́ bọ́ mọ́wọ́ kan mọ́ ní àwa la ni èmi mo fẹ́ gba ìsìláàmù wọlé. irọ́ ni. ntí rọ́bítà ò bá fi mọ̀, tí gbogbo mùsùlùmí ń gbà wọ́n fẹ́ jẹ mufuti fún gbogbo ilẹ̀ mùsùlùmí, ó ti ọba àlú ó ti ìmáàmù àgbàlagbà pátápátá nílùú ibi tí wọ́n ti fẹ́ kógun jẹ ẹlẹ́bọ yìí ó mọ̀ lọ síbi rọ́bítà yẹn. tábà ní bóyá wọn ò sọ fún wọn. ǹjẹ́ ni tó lọ Mọ́kà tí ń lọ sọ pé olórí òrìṣà kan wà, ṣé ó bá àwọn rọ́bítà sọ? kò bá wọn sọ. àwọn ara wọn náà jẹ́ àmọ́ pé díìlì ní kínní. àwọn náà sunkún síta, wọ́n ní ṣe bẹ́ẹ̀ ń bá Saudi ṣọ̀tá, sọ́lá káwọn ọmọ bá máa rí nǹkan gbà lọ́wọ́ wọn mọ́. ẹ wá gbọ́nà ẹ̀yìn ẹ gbọ́ bá dání, ẹni olórí máa sọ gbogbo eléyìí. fídíò wà ẹ sì ti rí i. ń bolówó á ti jẹ́ pé ń jà fẹ́sìn. àwọn ìjọ rẹ̀ náà sì ni wọ́n takò ànábì. ń bo ló ti ń jà fẹ́sìn.
abẹ́rẹ́ ni o torí ńgbà wọ́n bú ànábì ọba yìí ò dìde kó sọ̀rọ̀ o kó ṣépèlé wọn bó ṣe ṣépèlé àwọn olóòṣà kò dìde o ìgbà wọn lànà ibi jẹ gbèsè kú ọba yìí ò dìde o tẹni ń jàfẹ́ sìn yìí o kò dìde o ẹ dákun torí Ọlọ́run ẹ má fi dúdú bù á lójú ẹ wá wo nínú wọn gangan àwọn ọmọ kéékèèké nú àwọn sáláfí ìzálà ọ̀pọ̀lọpọ̀ wọn ti sá ní Kánò kódà fídíò rẹ̀ ni wọ́n ńlẹ̀ nìkan ṣẹ̀ṣẹ̀ jù sí mi ó kúrò nínú ìzálà ó sì lọ wọ ẹ̀sìn Christian kí lẹ fẹ́ ṣe fún un wọ́n á ní ẹ tó bá ti kúrò nínú ẹ̀sìn mùsùlùmí àfi kán pa irọ́ pátá bó na àdá sí mi máa na ìbọn sí ẹ wàláì máa na ìbọn sí ẹ ó ti káfìrí ànábì ó ní ikú ànábì ó kàn ẹ́ ó ní gbogbo tó bá wò lè ṣe ànábì kò kàn ẹ́ ṣùgbọ́n ká ti má tún náà àṣírí ẹ̀yin sáláfí ni ó yá ṣe rí pé àwọn ẹni tó wá tẹ́ a ní wọ́n ń jà fún ẹ̀sìn ìsìláàmù ọba kan ń jà fún ẹ̀sìn ìsìláàmù àwọn àfáà kan ń jà sẹ́sìn ìsìláàmù wọ́n sọ pé kinní kan irọ́ pátápó tẹ́ ẹ bá lọ́ba yẹn ò mọ talẹ̀ irọ́ ni ń bo wọ́n ti rí ilẹ̀ tán fẹ́ fi ṣe ọjà ìsìláàmù ilẹ̀ ta ni sóun lónìí ẹni ẹ lọ́ba yẹn kì í gbàyàwó oníyàwó ẹ bá mi béèrè pé ṣé gbogbo àwọn obìnrin tó bímọ fún un sóun lónìí wọ́n ṣé nítorí pé kò ṣe láfíríkà àwọn ẹni ẹ wá tó ń gó àgẹ́sì yìí ọ̀jájá kó gbogbo ọmọ rẹ̀ rọ́ra ní àárọ̀ ọmọ ọba tí ń jàfẹ́ sí ìsìláàmù yìí o ìyàwó ẹni tí ń jàfẹ́ sí ìsìláàmù yìí ó ń purọ́ ìta gbangba ló ti ń béèrè wípé ṣó o ti lo keri àbò lo keri ó yá ọmọ yẹn dà àwọn ọmọ rẹ̀ dà sí òlò ńgbò fẹ́ gboyè ọmọ rẹ̀ dà ń bẹ̀ abẹ́rẹ́ ṣé bó ti bímọ ọmọ bíi mẹ́fà wá ń ta ṣó ṣe bàbá ọmọ fún wọn ẹni ẹ ló fẹ́ gbà síláàmù ṣùgbọ́n ẹ láyàláyà ẹni irú ọba bẹ́ẹ̀ fẹ́ jà fún ìsìláàmù ẹ wá láyàláyà ẹ wá fẹ́ mọ kí n lẹ́yìn pé à ń jà fún ìsìláàmù ni kò jà fún ìsìláàmù o kò sí ẹ̀sìn ìsìláàmù lára ọba yẹn o ẹ jọ mi ò rọ́ba fín o ẹ má jẹ́ apọtí ilé kan o mọ́ lóògùn mọ́ ṣe gbá àwọn ganan ń júwe akọ pẹ́pẹ́yẹ kan fi ṣoògùn fídíò wa o tó jẹ́ gbogbo ewé àtegbò wa ẹni ká kọ̀ndẹ́ẹ̀mù rẹ̀ wà láìrọ̀lẹ́ pa ìlú èbó tí mo wà yìí àgbo ni mo fi ń gbéra àgbo gidi ni mo fi ń gbéra torí kẹ́míkà ní tábúlẹ́ẹ̀tì ewé àtegbò wà ń bẹ ṣùgbọ́n kẹ́míkà pọ̀ ju ewé àtegbò lọ bẹ́ẹ̀ mo sọ gbogbo ẹ̀ làwa ti dánwò ẹnìkan ò sì lè gba nǹkan kan lọ́wọ́ tèmi wípé báyìí torí mi ò ṣẹ̀sìn sí ẹ́ n tó bá dẹ̀ wù mí mo lè ṣe o lè wá kó fìtínà táwa bá wa tíjà bá dé tẹ́ ẹ bá ilé kó àwọn jàǹdùkú wọlé ní ìsìntẹ́ lẹ́ǹjà fẹ́ sí ìsìláàmù tí oníṣẹ̀ṣe dojúkọ yín tẹ́yìn náà dojúkọ ẹ̀yìn láwọn ẹni tí ń ṣọ́ yín àwọn ẹni ẹlẹ́ni tí ń jẹ oúnjẹ wọn ẹ wàá fi hàn ta káàdì ẹ fi gbowó Saudi ẹ fi gbowó Saudi ṣé gbogbo yín lẹ jókòó tẹ́ ẹ fi lọ Saudi yẹn bẹ́ẹ̀ báwọn kan nú yín ti jáde wọ́n ní rọ́lẹ̀ ń pa fáwọn àṣẹyìn náà tiẹ̀ ń gba nǹkan Saudi èmi kí mo sọ gbogbo wa la rí fídíò ó yá ń bolẹ̀ tí wọ́n fẹ́ sọ pé irú ọba bẹ́ẹ̀ ó ń jà fẹ́sìn ṣé é ṣe pé ní wọ́n dì wá lójú irú ọba bẹ́ẹ̀ ò jà fẹ́sìn ó àlùwàlá ológbò ni àti kẹranjẹ ní ń wá tí yè bá sọnù ẹjí á tètè síra wa níyè èèyàn ò gbọ́dọ̀ máa ṣerú nǹkan bẹ́ẹ̀ káwá ní pèpè sẹ́sìn kò pèpè sẹ́sìn o àwọn àjọ wọn ò lè wá máa mú nǹkan kankan kẹlòmí ò fẹ́ wọ ẹ̀sìn ìsìláàmù nítorí kíni wọn ò ní kọ́kọ́rọ́ àlìjánà wọn ò ní kọ́kọ́rọ́ ọ̀nà lọ́wọ́ kò sí nǹkan kan lọ́wọ́ wọn wọ́n ti káfìrí bàbá wọn wọ́n ti káfìrí ìyá wọn wọ́n ti káfìrí ànábì wọ́n ti káfìrí ẹbí ànábì sáwọn yẹn lẹ́wàá ni wọ́n ń jà fẹ́sìn ẹ jẹ́ á ṣáìn fèsì wa o kò sẹ́ni kankan tó jà fẹ́sìn o ọba tó bá fariwo ta rẹ̀ ní tí wọ́n bá nà àná gbé
bẹ́ẹ̀ ni ẹni tó bá sì dojúkọ onítọ̀nù ó dojúkọ yá gbogbo èmi lọ sí kóòtù wàláì mo ní fídíò mo sì ní opportunity láti lè jẹ́ kí tí kóòtù bá fẹ́ dájọ́ ọ̀rọ̀ wàláì máa ṣí wọn níyè ẹ lè má fọbọ́ lọ ìjọba ń fọbọ́ lù ọ̀wá ọmọ ọlọ́mọ ó jí panla yóò bu gàrí lọ́jà wọn ò ná lánàá pa ẹni wá pààyàn ẹ sọ lẹ́lẹ́ lórí anamste ẹni dàlúrú ẹ sọ lẹ́lẹ́ lórí amnesty ńṣe ni ẹ dá kẹ́kẹ́ tó jẹ́ kọ́ba kan wá lọ rèé kó fàràfíǹdé wàá báyìí kan ní wọ́n ń jà fẹ́sìn ọlọ́mọdé.